Ẹ kú dédé gbogbo ará ilé, ẹ káàbọ̀ sórí ètò mi lẹ́nu. Orúkọ mi Dr. White, èmi náà dókítà yín. Ẹnìkan ní pé ó tójọ́ mẹ́ta, bẹ́ẹ̀ ni ó tójọ́ mẹ́ta. Lónìí mo kò fẹ́ sáré bá yín sọ̀rọ̀ nípa kankan ni. Kí ló jẹ́ tó yẹ pé gbogbo ìgbà tó bá ti rẹ̀ yín ti yín, ẹ ní malaria àti typhoid ni. Kódà tẹ́ bá ti dé hospital báyìí, ẹni sọ pé dókítà orí ló ń fọ́ mi o, ara ló ń ro mi o. Ẹni dókítà mo ní malaria, mo ní typhoid. Kò wá sí nǹkan tí dókítà bá sọ báyìí, ẹ ní gbàgbọ́ o. Àfikún fún yín lóògùn malaria àti typhoid. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn dókítà mi gan tí wọ́n ní wọ́n lè ṣe wàhálà, wọ́n ti gbowó lọ, wọ́n ti kọ ògùn tẹ́fẹ́ fún yín, wọ́n sì gbowó torí wàhálà yín ti pọ̀ ju ẹ̀ ní gbọ́rọ̀. Wọ́n á fẹ́ sọ nǹkan fún yín o. Kí ṣe gbà tí ara bá ń ru yín, orí ń fọ́ yín, ara yín ń gbóná, lẹ ní malaria àti typhoid. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan oríṣiríṣi àìsàn ló máa ń mú ibà. Èyí tá ń pè ní ara gbígbóná ló máa ń mú dání. Oríṣiríṣi àìsàn. Kódà àwọn àìsàn mìíràn máa ń pè ní self-limiting viral infection. Àwọn kòkòrò tó yẹ pé pẹ̀lú tẹ́ bá sinmi, tẹ́ mú mi dáadáa, tẹ́ sinmi, tẹ́ jẹ oúnjẹ gidi, tẹ́ sinmi dáadáa, tẹ́ lo bí paracetamol lásán yóò lọ. Àwọn àìsàn kan wà tẹ́ pé kòkòrò tó ń fà á kì í ṣe nǹkan tí ó pẹ́ lára, yóò kàn wá díẹ̀, ọjọ́ 3, 4, 5 ó pẹ́ jù ó ti lọ. Àmọ́ ìgbà tẹ́ ẹ̀ ní gbọ́rọ̀, ẹ ṣáà lọ hospital náà ni, ẹ lọ gbòògùn. Tí dókítà máa sọ wá ṣagídí gan tí wọ́n fún yín, ẹ̀yin náà tún jáde lọ fúnra yín, ẹ lọ ro òògùn. Ẹ continue, ẹ mọ̀ ṣe lọ wò àtọ̀bọ̀ ìgbẹ̀yìn ẹ padà rí. Àmọ́ the best thing ni pé kẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ mọ̀ gbọ́ ìmọ̀ràn dókítà. Kì í ṣe ìgbà tí ara bá ń ro yín mo sọ, orí ń fọ́ yín o, ara yín gbóná o, ara ń ro yín o, wàrà ń ṣe yín bákan ní malaria àti typhoid. Nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ lọ sí ilé ìwòsàn tó tọ́. Ẹ mọ̀ lọ sọ́dọ̀ àwọn tẹ́ ń pè ní nọ́ọ̀sì lábẹ́lé o, tí wọ́n yìí ṣe nọ́ọ̀sì tó mọ̀ pé nọ́ọ̀sì kankan ò ní ṣiṣẹ́ nǹkan táwọn míì ń ṣe. Ẹ mọ̀ lọ bẹ̀, ẹ lọ sí ilé ìwòsàn, ẹ lọ sí hospital gangan, ẹ lọ sọ fún dókítà nǹkan tó ń ṣe yín. Ẹ ṣàyẹ̀wò, ẹ jẹ́ kí wọ́n ṣàyẹ̀wò malaria fún yín. Tó bá yẹ pé ó nílò, wọ́n lè ní pé kẹ́ ẹ ṣàyẹ̀wò tọ̀. Tó bá yẹ pé ó nílò, wọ́n lè ní pé kẹ́ ẹ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ míì láti wo nǹkan tó ń ṣe yín gangan. Torí àìmọye nǹkan ló lè fara gbóná, ibà àtorí fífọ́. Wọ́n ṣe malaria àti typhoid nìkan, ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ lómi ti lògùn fún malaria àti typhoid lọ́sọ̀ọ̀sẹ̀, oṣooṣù. Tó yẹ pé àìsàn tó ń ṣe gangan ó ti wá dingiri, ó ti wá rinlẹ̀, ó ti wá pọ̀ sí torí pé kí ni wọn ò lọ fún àyẹ̀wò tó tọ́, wọn ò lọ fún ìtọ́jú tó péye, wọ́n kàn jókòó, wọ́n ń tọ́jú nǹkan ẹyọkan ní gbogbo ìgbà. Èyí wá ńlá sọ fún yín o. Tó bá di jọ́ mi, tara ń wo yín, torí ń fọ́ yín, tara yín jẹ bákan, tẹ́ ẹ sinmi, tẹ́ ẹ kàn lògùn, tẹ́ ẹ jẹ fruit, tẹ́ ẹ sinmi, tẹ́ ẹ jèso, tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ tí ò lọ, ẹ lọ sí ilé ìwòsàn, ẹ ṣàyẹ̀wò, ẹ jẹ́ kán yẹ̀ yín wò dáadáa. Ẹ mọ̀ sọ pé ẹ̀yin rárá kàn fún yín lógùn, ẹlòmíì tó ti mọ́ la yóò ní rárá èmi ò ṣe test mọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan tó ń ṣe yín tẹ́ bá kàn ṣàyẹ̀wò kékeré báyìí á tètè rí, ìyẹn ó lè tọ́jú ẹ̀. Àmọ́ ẹlòmíì ò ní fẹ́ ṣe, yóò ní owó àyẹ̀wò